Mi mọ̀ bóyá ẹ̀yin náà ti gbọ́ àbí ẹ gbọ́ lórí ọ̀rọ̀ bàbá wa Alhaji Wasiu Ayinde Marshal Olúwayé àwọn onífújì, pẹ̀lú báwọn náà ṣe ní àwọn náà jáde fún ipò ọlọ́bádé nílùú Ìjẹ̀bú Àwùjalẹ̀, torí tí oríṣiríṣi àwọn àhesọ̀rọ̀ dẹ̀ ń lọ lórí ẹ̀ wípé Alhaji Wasiu Ayinde kò lè jọba, kò lè ṣègbà, kò lè ṣàwo, àtẹni tó bá tẹ̀ wá jọba ǹjẹ́ yóò tún kọ́ntínú láti máa kọrin àbí ò ní kọrin mọ́. Ìgbà kan àwo kan ó fẹ́ fọwọ́ ọlá gbá àwọn lójú ni, torí pé ó dá ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, torí pé ó dá wọn mọ̀, torí pé ó lówó lọ́wọ́, ábíbílì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló ní kálukú ń sọ. Ṣùgbọ́n èyí tó tún wá ń jà rìnrìn báyìí ni wípé wọ́n ní K1 The Ultimate Alhaji Wasiu Ayinde pé kì í sọmọ Ìjẹ̀bú, pé kò lè jọba Àwùjalẹ̀, pé kì í sọmọ Ìjẹ̀bú. Ìbéèrè tí èmi kàn fẹ́ béèrè ni wípé ọdún wo làwọn èèyàn ti mọ̀ wípé Wasiu Ayinde sọmọ Ìjẹ̀bú? Ṣé wọ́n ẹ̀ṣẹ̀ wá mọ̀ lásìkò tí Olúwayé Fújì sọ pé òun fẹ́ jọba? Láti ọdún yìí ṣé wọ́n mọ̀ wípé Wasiu Ayinde sọmọ Ìjẹ̀bú? Èyí ṣe tó jẹ́ pásìkò yìí kò yẹ kí ó tiẹ̀ wá rí bẹ́ẹ̀. Tẹ́bà tí ẹ lo nǹkan mìíràn fi tako Alhaji Wasiu Ayinde ní Ìjẹ̀bú, àwọn ò ní sọ́pọ́tì wípé kẹwà ní kì í sọmọ Ìjẹ̀bú. Ọmọ ìlú bo wá ní Wasiu Ayinde, tèmi sì mọ̀, tẹ́yìn náà sì mọ̀ pé Ìjẹ̀bú ni Wasiu Ayinde. Tẹ́bà tí ẹ wá sọ̀rọ̀ wípé Wasiu Ayinde o, a rí táwọn míín sọ wípé Wasiu Ayinde o, torí pé ó fẹ́ jọba ni ló fi ń tún ìwà rẹ̀ ṣe, tó fi ń kó tẹrú tọmọ mọ́ra, pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í kó wọn mọ́ra. Ní ìsinyìí ó lè dọ̀bálẹ̀ fún wèrè, pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í ṣe bẹ́ẹ̀, pé ọgbọ́n arúmọjẹ ló ń lò. Tẹ́bà tí ẹ rí yẹn láti fi punishment wọn, ẹ sì rí yẹn sọ. Ṣùgbọ́n tẹ́kẹ́ wá ní kì í sọmọ Ìjẹ̀bú, ọmọ ìlú bo wá Wasiu Ayinde, tèmi mọ̀, tẹ́yìn náà sì mọ̀. Ìjẹ̀bú ẹ má gbàbọ̀dè fọ́mọ yín. Bí Ọlọ́run bá ti kọ́ wípé adé ọba ń bẹ lórí Alhaji Wasiu Ayinde, dandan ni kó jọba nílùú Ìjẹ̀bú. Bí adé bá ti wà lórí ẹ̀, ó ní àwọn èèyàn tí adé tó máa ń sílé lórí, ó ní àwọn èèyàn tó máa ń gbádé ọba wáyé. Bàbá ti kọ́ pé Wasiu Ayinde ó jọba ìlú Ìjẹ̀bú, dandan ni kó débẹ̀. Ṣùgbọ́n ká wá ní kò kí ń sọmọ Ìjẹ̀bú o, ọmọ ìlú bo wá ni, táwa náà sì mọ̀, tẹ́yìn náà sì mọ̀ pé Wasiu Ayinde Ìjẹ̀bú ni. Ṣùgbọ́n tẹ́bà ní ẹ fẹ́ sọ ti wà wípé ìwà Wasiu Ayinde le, ìwà rẹ̀ burú, tó bá fi lè dórí ipò tán, nǹkan ó bàjẹ́, yóò fẹ́ lè sọ gbogbo àwọn ọmọdẹ́rú, ẹ sì lè rí yẹn sọ. Ṣùgbọ́n ẹ jẹ́ wá tún wá wò báyìí. Yorùbá, ẹ̀yin àgbà náà lẹ sọ wípé a kì í lé ọmọ burúkú fẹ́kùn pàjẹ́. Ìwà tẹ̀sí ń wù yẹn kò ṣeé fi pamọ́, ṣé kó wá máa fi ìwà pamọ́ ni? A ti kọ́ pé wùwà tí ó mọ wù nìyẹn, kó sì wùwà burúkú fún gbogbo àwọn èèyàn, kò ní kó wá dórí oyè ọba kó wá di nǹkan mìíràn mọ́ yín lọ́wọ́. Tá bá ti kọ́ wípé yóò jọba, ẹ fi jẹ́. Tó bá jẹ́ pé òun ni ifá mú tí wọ́n sì ń lo ifá, ẹ lè dàrú, torí pé bí ifá bá mú èèyàn tẹ́ni rárá òun kọ́ ní ìjọba o, bá lọ àbọ̀ padà bọ̀. Bí èèyàn náà bá sì lówó lọ́wọ́ tó fowó ra oyè, bá lọ àbọ̀ padà bọ̀. Àti láwọn ọba tó jẹ́ pé ìlú ló mú, ifá ò mú wọn, ò tówó, síbẹ̀síbẹ̀ náà kò rọgbọ fún wọn, wọn kàn lè sọ̀rọ̀ ni, torí pé àwọn náà ti mọ̀ pé àwọn ti ṣiṣẹ́. Ẹ jẹ́ á fi ọgbọ́n inú tó kó lè bá rí bó ti rí o. Àwọn ò ní kẹ́ ẹ mọ̀ Alhaji Wasiu Ayinde dandan, ṣùgbọ́n wípé kì í sọmọ ìlú yín mọ́ lásìkò yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ o, gbogbo Ìjẹ̀bú. Ẹ ṣeun. Bàbá kan bẹ nílùú Ọ̀yọ́, Ifábùkọ́lá Ifágborí, Àtàndá olórí àbọ̀là, ẹ bá wa kàn sí wọn. Gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ tí ò bá dáa, tàbí ẹ fẹ́ bọ́rí yín, tàbí ẹ fẹ́ múra fún ètò ọdún 2026, ẹ fẹ́ gbáradì,
àwọn àṣírí bíbò oríṣiríṣi tí ò ní nǹkan burúkú nú ẹ kàn sí bàbá yìí ẹ ṣeun o. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe fún ẹni ẹ bá ṣàṣe lágbára ọlọ́wọ́ bá o lágbára ọlọ́wọ́ bá Ifábùkọ́lá Ifá mi ìgbẹ̀yìn bàbá mi kẹgbẹ́. bẹ́ẹ̀ ni o Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sí ewé àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ̀dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Elédùmarè ó ṣeun ẹja tó ń da ibú dààmú òjò apá lọ. babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. àbá ẹ bá mi ká lọ o sọ́dọ̀rọ̀ àtàndá olórí àbọ̀là gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀ àìníṣẹ́ gidi lọ́wọ́ ìpọ́njú ìkórira promise and fail ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́ kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ. ogun ni àìrọ́mọbí àìrọ́kọ tàbí aya rere fẹ́ oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. báwo ra rẹ̀ ràn tẹ̀sí ojú kọjá nkárì wọ̀ ìdènà ní ẹnìkan kò lágbára o àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gò ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀ babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ẹ ṣé o Elédùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà ẹ̀yin náà kàn sí wọn o gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́ bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin telephone 08038348630 tàbí 0705288104 ọ̀kàràkàn yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.